PCRC service to the nation. Bí tán bá pè ní orí ló máa ń wúro. We thank God for your life, and I thank God for the life of all my partners in the Southwest. No, ẹjọ́ torí Ọlọ́run, torí Ọlọ́run, torí Ọlọ́run, bóyá ọ̀gá mi, thank you. Nígbà tí bàbá wa tán wà níbí, mo lè sọ pé àwa PCRC nínú wa kún jù. Nígbà tí gbogbo èèyàn ò tí ì rí kí lẹ dúró fún, Ọlọ́run ti fi wọn àwa. Gbogbo àwọn chairman ní mẹ́fẹ̀ẹ̀fà ní ilẹ̀ Yorùbá, bàbá wa Dr. Fakolade, chairman PCRC Ondo. In fact, tí ẹ bá ń worí message, níṣe ló dàbí pé bàbá wa jókòó. Bàbá máa ń sọ kinní kan, gbogbo olúwa yìí, Ọlọ́run kàn fún wa l'opportunity àti lead mi. Ọdún tán bí èmi ni bàbá gba doctor nínú teaching. Ọdún tán bí èmi gangan. So bàbá máa ń sọ nígbà tí ọ̀rọ̀ mi bá nígbà, wọ́n ti bí ẹ tẹ́mi ti di doctor. So bàbá ní bàbá Fakolade wọ́n máa wò wá báyìí. Kí bàbá Fakolade bá sọ pé èèyàn ṣe dáadáa, mo believe pé Ọlọ́run ló sọ pé nìyẹn ṣe dáadáa. Àwọn ti lóríṣiríṣi, wọ́n ṣiṣẹ́ pẹ̀lú Gowon, wọ́n ṣiṣẹ́ pẹ̀lú àwọn Asikwe. Àwọn náà jẹ́ alága PCRC ní Ondo lẹ́nu. Mo dúpẹ́ fọ́lọ́run fún láìfún wọn. O ní Kukari ibi tí yín báyìí ní chairman wa ní Ọ̀ṣun State, the Jagumulofu Kingdom. Ẹ máa mú wọn náà dáadáa, Comrade Amitolu Shitu, tó jẹ́ adarí àwọn ìpínlẹ̀ ní Ọ̀ṣun báyìí. Chairman wa ní Ọ̀yọ́ State, Reverend Omofoye. Chairman wa ní Ogun State ń bí Atepokuola, òun tiẹ̀ ti wọlé àdúrà fún yín. Ó wọ ilé àdúrà ní ojoojúmọ́ àdúrà ní abáfijọ́ sọ̀rọ̀ àdúrà tó náà sì dúró bí ọmọ yín bó ń ṣe dúró gbogbo pílátífọ́ọ̀mù táà náà níláyé ètò wà ní ti bí kódà àwọn PCRC United Kingdom gbogbo activities nonsense wọn. Zonal chairman wa ní Lagos Zone 2 Alhaji Balogun, Lagos State chairman Mr. Pastor Sowemimo, gbogbo àwọn alága wa ní gbogbo ilẹ̀ Yorùbá. Nígbà tí wọ́n pín ẹnu àwọn ọmọ yìí nínú òun àti tiẹ̀, wọ́n ní iṣẹ́ tí àwọn rí fà ń ṣe lórí kí ààbò wà, ká fún àwọn ọlọ́pàá wa nírànlọ́wọ́ tí a rí pé wọ́n láàkì. Bàbá wa Sunday Igboho náà máa gbé ogun tá a gbé dání ìdání. Àwa wà ní Ṣóṣogbo ni, a wà lóṣogbo, àwa tú ẹ̀. I want to appoint Sunday Igboho as one of the patron PCRC. Kí kálukú sọ̀rọ̀ torí ẹ kàn fèmí síwájú gẹ́gẹ́ bí ọmọ ìránṣẹ́. Ẹ tán bá ní kó wà níwájú, ọmọ ìránṣẹ́ ni. Gbogbo àwọn tán wá fi mí síwájú yẹn pátá, èmi ni mo jẹ́ ẹni tọ́jú orí ẹ̀ kéré jù. So kò ságbára fún mi láti máa ṣe tó bá wù mí. Ifun tọ́jú orí mi bá tó wọn náà nínú ẹ̀kọ́ ta kọ́ lára yín náà, àtànà bíi tiwa dẹ̀ sọ fún wa náà pé ìwé tó bá rẹra ìsílẹ̀ náà Ọlọ́run máa gbé ga. Now wọ́n á láti sọ fún wọn any chance láti reject àbí kẹ́ support. Gbogbo wọn pátá níjọ́ náà lọ́hùn ni wọ́n fọwọ́ sí yíyan yín as patron PCRC. Ìyẹn nínú mi fi wá ń dùn wípé nígbà tó Ọlọ́run wá ní kí ààbò tí ẹ̀ ń dúró láti jà fún yìí, ó wà ní right up wa lẹ́nìí wípé tí Haúsá bá ní ìyà tẹ́nìkan fẹ́ fi jẹ́, tí Sunday Igboho against ìran kan, tí Sunday Igboho sí against ẹ̀sìn kan, Mùsùlùmí ni mí, no, Christian ni mí, babaláwo ni no. Tí Sunday Igboho sì dúró fún Yorùbá o, because ẹ ti ju ẹni tá máa wá reduce wípé ó ń gbìjà Yorùbá níbi tó bí dẹ̀ nàdé yìí, ó ń kọ̀yà fún gbogbo aláwọ̀ dúdú, kì í sọ̀rọ̀ Nàìjíríà nìkan, gbogbo aláwọ̀ dúdú, gbogbo oníṣẹ́ ibi, iṣẹ́ ibi ò sì ní kọ́lọ̀ lẹ́nẹ́sìn. Àwọn bàbá wa ní ìṣẹ̀ṣe gan wọn ò faramọ́ pé kéèyàn kan ṣaburú,
àwọn bàbá wa ní Christian wọn faramọ́ kí ọ̀kan ṣàbúrú, àwa mùsùlùmí ẹ̀sìn wa náà fọwọ́ sí kájínigbé kájínipa. Kódà ń tẹ̀ ń wí yìí, ìtẹ̀ ń jà fún yìí, ó sì ṣẹlẹ̀ lọ́fíìsì wa ẹ̀ níjẹta tí Fúlàní tó wà níbi ẹran mi dídà tí ó fẹ́ lọ, ó ti rí àwọn owó díẹ̀ kójọ tó dẹ̀ fẹ́ lọ máa ṣe kan dáadáa. Àwọn tó wá yẹ kó bá wá Fúlàní wá ń sọ fún wa wípé gbogbo ọmọ Fúlàní nísìn kidnapper ló dẹ̀ wọ̀ wọ́n lójú láti ṣe. Yes, lọ́fíìsì mi ẹni yẹn ti ń sọ pé àti báyìí rí àwọn tí ó máa da ẹ̀rọ ní ìsìn ti lé gbogbo ọmọ kéékèèké kidnapper kìíní yẹn touch heart mi. Èèyàn kan sẹ́ndí fídíò kan sí mi ní àná tó bà yín nínú jẹ́, tí wọ́n mú obìnrin tó jẹ́ èèyàn ńlá tí wọ́n sì ń bá ṣeṣe kúṣe, wọ́n tún wá ní ẹfọ́ntì láti máa ṣó ẹ̀ ní fídíò. Gbogbo wa wá dákẹ́ àsùn. Tí mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọ̀gá wa ní PCRC àti gbogbo àwọn ọmọ wa tó jẹ́ orí íńtánẹ́ẹ̀tì làwọn máa ń sùn sí, tí wọ́n sì ń rí, tí mo lè pè wọ́n ní amòye. Torí kò bá dáa o ká sọ pé iṣẹ́ tẹ̀ ń ṣe lásìkò tẹ́ gbé lọ́wọ́ sí làwa sọ pé a ṣe fẹ́ reward, àwa fẹ́ sọ pé a fẹ́ lọ wá Chief Sunday Igboho lọ. Gbígbàlẹ̀ tó ń gbà wá sílẹ̀ yìí ká dúpẹ́ lórúkọ PCRC. Ṣùgbọ́n tiwa ò rí bẹ́ẹ̀. Ìrìn àjò yẹn ti bẹ̀rẹ̀ bí ọdún 3 lénìí. Tẹ́ẹ̀sì fi ìfẹ́ gbà wá, kódà nínú ìfẹ́ yẹn èyí tó dùn mọ́ mi jù níjọ́ tá wà nílé yín tó yẹ pé sàtífíkẹ́ẹ̀tì wa la bá nígbàlejò kọ́kọ́ wọlé yóò kọ́kọ́ rí. Ẹ̀rí péjọ́ náà ni mo débẹ̀ nígbà táwọn tá a bá ní agbémọ́tò sàmú nínú ilé tiwa ń bí. Mo sì sọ fún yín lọ́wọ́ kan náà lẹ́sìn wọ́ọ̀lù gbogbo wọn pé wọ́n bá ti ń gbé mọ́tò àwọn onílé nìyí o. Lórúkọ gbogbo àwọn alága wa tàjọ fọwọ́pọ̀ nítójú ọlọ́pàá ń rí náà ni ẹ rí yìí o. Ìyàtà fi ń jà àwọn ọlọ́pàá wa náà lélẹ̀ yìí o. Tí kì í bá ṣe pé Ọlọ́run gbẹ̀yìn kalẹ̀ tó dẹ̀ ti yọ òṣì kúrò lọ́dọ̀ yín, tí ó sì jẹ́ kẹ́ bẹ̀rù kankan ju agbára Ọlọ́run lọ. Tọ́lọ́pàá bá fẹ́ gbé ìgbésẹ̀ yìí náà, bí ìpè bá wá láti ibì kan yóò padà ní. Ṣùgbọ́n ilé ìtẹ́ ń ṣe yìí, kódà tó bá yẹ pé ń ṣe ni oríṣiríṣi attempt ló ti lọ tá mọ̀. Ẹjẹ́ adáwó fún bóyá owó ló ń wá, ẹjẹ́ àpèká bá sọ̀rọ̀ bóyá ó fẹ́ gbà nǹkan kan. Gbogbo ẹ̀ náà la rí. Wọ́n bá fẹ́ ṣèmí àwa náà sọ fún wọn pé ó fẹ́ yín ọjà ní kò sí tó fẹ́ gbà lọ́wọ́ yín. Mo wá ń dúpẹ́ pé tá à ń sọ ó bá mu o. Mo ní sọ kí gbogbo ayé máa rí wọ́n wò wá báyìí. Chief Sunday Igboho ní nǹkan kan ṣe láti gbógun ti Fúlàní. Chief Sunday Igboho sì gbógun ti Haúsá. Chief Sunday Igboho gbógun ti Ìgbò. Chief Sunday Igboho sì pè fún ogun ní orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n nílẹ̀ Yorùbá báyìí torílẹ̀ náà ti ń kẹ́ṣọ́ ròde. Gbogbo àwọn ajínigbé kì í ṣe ọ̀rọ̀ oní Fúlàní nìkan ni struggle tó wà nílẹ̀. Gbogbo ajínigbé ìrántí bá jẹ́ àti Ìgbò. Torí àwọn ọlọ́pàá wa lọ́sùn mo tó fẹ́ fi lé ètò ilé tísà. Àwọn ọlọ́pàá wa lọ́sùn bí ọdún 2 ní ìsìn tá à ń pé Fúlàní gbogbo ẹ̀. Wọ́n pàréèdì àwọn Ìgbò náà tó dẹ̀ nígbà tó ti mọ̀ pé Fúlàní ló kú gbé iṣẹ́ burú ìlú Ìgbò náà wá lọ ṣe ajínigbé, òun náà wá wọṣọ Fúlàní. Àwọn Àmọ̀tẹ́kùn àti àwọn ọlọ́pàá wá mú wọn lọ́sùn. Wọ́n wá rí wípé nígbà Ìgbò náà rí pé tó dẹ̀ ń tà lélẹ̀ òun náà bá wá wọṣọ Fúlàní, òun náà bá mọ̀pá lọ́wọ́ kò ní wàá mọ ẹ̀ka lẹ́ẹ̀káàárọ̀. Ìyẹn ni bẹ́ẹ̀ ni ìyẹn ni ẹ̀bẹ̀ tẹ́mi fẹ́ bẹ̀ gbogbo àwọn ọmọ ìyá wa Haúsá, àwọn ọmọ ìyá wa Fúlàní. Ẹ rí wípé tí àwọn náà mo tún sọ lórúkọ Chief Sunday Igboho tí Haúsá Fúlàní náà bá kóra wọn jọ báyìí wípé àwọn náà wá fẹ́ gbé ogun ti gbogbo ẹni tó fẹ́ borúkọ ìran wọn jẹ́. Kódà mo lè sọ fún wọn wípé Chief Sunday Igboho tó dúró tì wọ́n báyìí. Ìjà ẹ̀sìn kọ́ ìjà ìran kọ́ ni eléyìí o. Ìjà ìran kọ́ ìjà ìgbéjọba kankan ṣubú kọ́ ni eléyìí. Ìjà àlàáfíà kí gbogbo wa ká lè sùn ká họrun. Àṣà tó jẹ́jòjì ni ká dẹ̀ máa jíyàn gbé báyìí.
kì í ṣàṣà Áfíríkà kì í ṣàṣà Yorùbá kódà kì í ṣètàn ìran kankan ní Nàìjíríà wá sí free movement mọ́ ìwọ̀nba èyí tẹ̀ ń kà yìí nínú àwọn ọmọ Yorùbá tó jẹ́ prominent òun ni ọkọ olóyún ọ̀nà yẹn náà ni wọ́n ti pa bẹ́ẹ̀ ni Ìbàràpá yẹn náà náà ti pa nínú àwọn ọmọ Yorùbá ẹ̀wọ̀n bàbá wa ní kábólówó ṣe kó má tiẹ̀ ṣe fún ni ó sàn ju kán ká ẹ̀wọ̀n múlòsì lọ ọkọ olóyún tó ń káàkiri yẹn náà orúkọ ọ̀ràn wa náà ní nínú ilẹ̀ Yorùbá Fatai Yusuf torí mo rí pé wọn ò tí kà wọ́n mọ́nú àwọn prominent àwọn ẹlẹ́ran tó ń tẹran ní Ògùn state tó ń rẹran lẹ́kọ̀ọ́ tí wọ́n bá ti ń lọ ọ̀nà yẹn ọ̀pọ̀lọpọ̀ láti pàdánù ẹ̀mí wọn sójú ọ̀nà yẹn oríṣiríṣi ìjàmbá aburú wọn ló ń ṣẹlẹ̀ káwọn Fúlàní náà wá wo eléyìí báyìí kí wọ́n pe ìpàdé kódà àwa náà fẹ́lẹ́ ìtàwọn lólobó ní gbogbo àwọn PCRC ilẹ̀ Yorùbá á pè wọ́n báyìí táàtù ṣàlàyé fún wọn pé Sunday Igboho ò sí ní ọ̀tá yín o kò sì ṣetán àti báràn kankan ṣọ̀tá ẹ lọ kóra yín jọ báyìí torí àwọn náà mọ kálukú ló mọ ìran ẹ̀ ẹ wọlé torí pé àwọn kan láwọn ò ṣe kidnapper àwọn náà máa ń bá wọn bára sọ̀rọ̀ àgbépo lọ́jà òjàlè ẹ tó gbà lọ́wọ́ ẹ̀ ni bàtọ̀ lóun ṣe kidnapper tó gbowó lọ́wọ́ kidnapper tó rẹ̀ ń bá wọn gbowó ìwọ lòún rí ọ̀hún lòún rí tí ò bá sírú ẹni yẹn kò ní sí àwọn oníkidnapper mọ́ mo máa fẹ́ fàsìkò yìí rọ gbogbo àwọn ìrankíran tí bá jẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá Ọlọ́run ti gbé Chief Sunday Igboho dìde fún wa wípé ó tó gẹ́ báyìí kì í ṣe irú ó tó gẹ́ tàwọn ní Kwara o ṣùgbọ́n ó tó gẹ́ kì í ṣe ó tó gẹ́ olóṣèlú ó tó gẹ́ ajínigbé nílẹ̀ Yorùbá ó sì tó gẹ́ àwọn tó ń rèpù ó sì tó gẹ́ amrọ̀bà kódà ó wá tó gẹ́ cultist torí tá a bá ń wò náà nísìn ẹ̀wọ̀n tó ń ṣẹlẹ̀ nìbàdàn wọ́n máa ní ọmọ gẹ́gẹ́ ó lọ bọ́mọ lábọ́jà ń tá ò gbọ́ rí láìpẹ́ ní bàbá Olúbàdàn pé gbogbo àwọn mọ́gàjì pẹ̀lú strong warning ṣùgbọ́n kò tí ì lọ náà wọ́n sì láwọn ọmọ kan ní bó ni mo pàdúgbò yẹn lánàá nìbàdàn eré ọ̀nà òjé yẹn bẹ̀rẹ̀ tán náà lọ pa àwọn ọmọ ibì kan mo fẹ́ ilé náà wà nù tí mo fẹ́ kẹ́ bá wa mójútó lábìrán kò gbọ́dọ̀ sí cultist nílẹ̀ Yorùbá mọ́ àṣà tí wọ́n lọ kó wá ni kò gbọ́dọ̀ sí à ń jínigbé mọ́ kò sì gbọ́dọ̀ sí à ń lọ́ra ẹni lọ́wọ́ gbà mọ́ kí kálukú náà lọ dáko kó wá ṣẹ́kúnṣẹ́ kì í ṣe pé kẹ́ wá rò pé kẹ́ jí ẹnìkan gbé eléyìí ni Chief Sunday Igboho dúró fún táwa náà sì wà lẹ́yìn yín bẹ́ẹ̀ torí wípé àfọwọ́sí gbogbo nǹkan tẹ̀ ń ṣe ẹ sì represent wa very well inú wa sì ń dùn wípé a ní yín lára èyí tó ń dùn mọ́ wa jù ni wípé kì í ṣe ìgbà tí ká tó ṣòṣà ẹ̀ ṣòṣà o tó tó ṣe bí òwe o ẹ ti ń jà fún ẹ̀tọ́ ọmọ èèyàn o ṣùgbọ́n ètò ẹ̀ wá wò wípé gbogbo wa wá sùn àkọrí síbi kan náà wọ́n sì ń fi ìwọ̀sí lọ̀ wá lóríṣiríṣi lórí ilẹ̀ bàbá wa ẹ wá gbé dìde yìí ní àwa PCRC gbogbo ilẹ̀ Yorùbá a dúró pẹ̀lú yín. Àṣẹ pàtẹ́wọ́ ẹ̀kún pàtẹ́wọ́ àtẹ́wọ́ Ìgbòho. Lórúkọ gbogbo àwọn aṣíwájú wa a fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú yín gbogbo a ò sì ní jẹ́ kó sú wa àwọn onígègé wa wọn ó fẹ́ jẹ́njọ́ tí struggle ti bẹ̀rẹ̀ ní oríṣiríṣi write-up òun ti ṣe online seminar fáwọn youth ní gbogbo state mẹ́fẹ̀ẹ̀fà tó fún wọn ní day kọ̀ọ̀kan tó ń engage over 500 youth tó dẹ̀ ń ṣàlàyé fún wọn wípé iṣẹ́ tí Chief Sunday Igboho ń ṣe àbèrè kọ́kọ́ ju ẹ má bá fàdúrà ràn lọ́wọ́ àbèrè kọ́kọ́ ju pé ẹni tí ò bá yé ẹ jẹ́ kó yé à ń sọ fún wọn wípé kì í ṣiṣẹ́ kankan tó lọ́wọ́ olóṣèlú olóṣèlú tó bá dẹ̀ kó owó lẹ̀ lórí ẹ̀ ó lè yẹjú kì í ṣiṣẹ́ kankan tó ní olóṣèlú iṣẹ́ kálàáfíà lè wà ní ilẹ̀ bàbá wa ni
kí ìfọ̀kànbalẹ̀ lè wà fún wa káwọn ẹ̀gbọ́n kí àtọ́wọ́ ògbó kan lè wálé mo wọ́n ka kinní kan ọmọbìnrin kan ó lóun ò dẹ̀ wálé mọ́ wọ́n bá sọ lójú ọmọ àti ọkọ ẹ̀ bẹ́ẹ̀ ni ó ní tí kì í bá ṣe ẹ̀sìn wọ́n lè wálé because ó ní àwọn dẹ̀ ń lọ wọ́n dẹ̀ bu yẹ̀pẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n bu yẹ̀pẹ̀ pé àwọn ò dẹ̀ ṣe àwọn ò débí mọ́ mo ń travel lọ níjọ́ kan náà mo rí èèyàn kan àwájọ jókòó lẹ́gbẹ̀ẹ́ ara wa ó ń láti mú pọ́ọ̀sì ẹ̀ jáde adúró ní Dubai òun lọ sí France èmi lọ London ó wá ní aláàjì ẹ̀rù pọ́ọ̀sì mi bá rí yíyẹ ẹ̀pẹ̀ ó ní kí ló fi lè ṣe ṣáwọn tó àwọn babaláwo kan tó dé ilé wọn dé mọ́ mi lọ́wọ́ mo ti gbú yẹ̀pẹ̀ Nàìjíríà mo ní yẹ̀pẹ̀ Nàìjíríà kí ló dé ó ní wọ́n ṣe ọ̀rọ̀ yẹn bí ọdún bíi mẹ́ta ń sìn ó lóun bọ́ lọ́wọ́ kidnapper ó ní wọ́n dẹ̀ pa bàbá òun ó lóun wá lọ fìyẹn gba asylum ó ní bóun ṣe ń lọ yìí ó lóun wá ní ìjọ́ tí Nàìjíríà bá tiẹ̀ ń wù ú rí ẹ jẹ́ kí n yá bu yẹ̀pẹ̀ tó bá Nàìjíríà kó dẹ̀ yẹ yẹ̀pẹ̀ wò ẹ wo oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ so lórúkọ gbogbo àwọn aṣíwájú wa lórúkọ gbogbo àwọn ọ̀dọ́ wa gbogbo àwọn ẹ̀sìn wa gbogbo wa pátápátá à ń fi àsìkò sọ fún yín pé a dúró ní òní àdúrà òtórí ibi tágbára tí wàá mọ nìyẹn a sì nágbára ká ṣàlàyé fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní Nàìjíríà àti international community tí ò ní jẹ́yìn nìkan la fẹ́ dá iṣẹ́ yẹn kọ ibi tẹ́yìn bá tiẹ̀ ti ń ṣe jagunjagun yẹn àwa ṣetán àti máa kéde kílẹ̀ dúró fún gbogbo ayé àti dúpẹ́ gbogbo response tá à ń rí gbogbo tó bá ń trend báyìí tẹ bá fi máa rí 100 níṣe ni 60 máa jẹ́ kán ṣépè fúnra wọn kí 40 máa ṣàdúrà bọ́ lórí gbogbo tí wọ́n ń jù tá à ń rí ṣe ló jẹ́ pé àdúrà kódà gbogbo àwọn ìran míì kódà àwọn ọ̀gá wa tí wọ́n jẹ́ Haúsá àwọn ọ̀gá wa tí wọ́n jẹ́ Fúlàní wọ́n ń ṣe àdúrà fún yín wípé orúkọ ìran wọn kódà ilé national service lẹ́ ń ṣe we like it or not lẹ́nìí President Muhammadu Buhari lọ́lọ́run pè ní olórí orílẹ̀-èdè Nàìjíríà Fúlàní ni kódà ẹ̀ ń ṣe ìrànlọ́wọ́ fún ìran president wa ni ẹ̀ ń ṣe ìrànlọ́wọ́ fún orílẹ̀-èdè wa ni because nígbà tá a bá ti lè rí wípé àwọn kan fẹ́ ba ìran olórí orílẹ̀-èdè wa jẹ́ iṣẹ́ ńlá lẹ ṣe a wà pẹ̀lú yín ní àdúrà a wà pẹ̀lú yín ní gbogbo bíi tí agbára wa mọ a ò sì ní kúrò Ọlọ́run á dẹ̀ bá fún yín ní ogun yẹn ṣe tó máa sọ pé ní ilẹ̀ Yorùbá o ajínigbé ó bá dìtàn alọ́nilọ́wọ́gbà ó dìtàn pípa ni fọwọ́ lágbàní lójú ó dìtàn adigunjalè ó dìtàn cultist àwọn ọ̀dọ́ tí wọ́n ní kan ṣe mọ́tọ́ máa ní wọ́n máa ṣe interview fọ́dọ̀ mi iṣẹ́ wo ló ń ṣe á ní ayé iṣẹ́ wo ló ń ṣe á ní ẹyẹ commissioner of police wa níbi tiẹ̀ wá tiẹ̀ gbógun bẹ́ẹ̀ náà ṣe gbé yìí òun á gbógun ti àwọn onícultist yẹn ẹ bá ń wo ẹ̀kú wà lórí platform wa almost every week ní ìtìní CPI Edward Ajogun ló ń gbé ogun tí ló ń succeed nínú kíkẹ́ ọwọ́ àwọn ọmọ oní cultist bọ̀dẹ̀ máa wá ń ṣe interview pé iṣẹ́ wo ni wọ́n ń ṣe ọmọ Yorùbá sọ pé cultist iṣẹ́ inú cultist níṣẹ́ wọn èwo ní tiẹ̀ a ní ẹyẹ èwo ní tiẹ̀ a ní bùkà a sì ń gbọ́ kínní ìtẹ́lẹ̀ wípé iléèwé náà ti ń ṣe o iṣẹ́ wo ló wá ń ṣe carpenter iṣẹ́ wo ló ń ṣe bricklayer ẹyẹ àti bùkà so ẹ bá bójútó ọkàn ọbẹ̀ yẹn náà Ọlọ́run á fún yín ṣe bá a ṣe ń ṣètà yẹn ẹjẹ́ àtúnṣe inú ilé náà ṣe rí gbólóhùn yín nìkan oníbi tó ń rìn dé ẹ jẹ́ kó máa jáde náà wípé kì í ṣe Fúlàní ohun gbogbo ọ̀daràn ni o àwọn ọmọ tiwa náà tán wá jẹ́ oníkọ́tìsì oníṣẹ́ ẹbí kan máa sun àsùnpara o kí kò ní bàjẹ́ fún bàbá mi bá a ṣe ń nawọ́ sí Fúlàní ajínigbé ọmọ Yorùbá náà tó bá ní kọ́tìsì ló ń fẹ́ yàn láàyò òun náà lè bá a gbélé Yorùbá ojú òní tí àṣeyọrí lè máa ṣe. mo fẹ́ ka àwọn èsì díẹ̀díẹ̀ lórí àwọn ẹ̀rọ ayélujára wa lónìí nígbà tá a ju àwọn right of yẹn on Ogun Compatriots where we have the top-notch officials of Ogun State government on that platform.
èèyàn kan ṣe àdúrà ó ní Sunday Igboho ò ní ṣubú dànù. àmín. Lórí PCRC South West Nigeria àti gbogbo ilẹ̀ Yorùbá èèyàn kan ní Sunday Adéyẹmọ Igboho is a patriot for forestalling an imminent uprising in Igangan against all the Fulanis through his timely intervention. Only he is a Nigerian hero. Only he is a Mason Yoruba. Only he is a Nigerian hero for saving the Fulanis in that area from being involved. Nǹkan tẹ́ni ẹ sọ ni pé nǹkan tí Sunday Igboho ṣe ó tún fi ran àwọn Fúlàní lọ́wọ́ lérí àyẹ̀ pé because tí ó bá tètè dìde nǹkan tá a rò kọ́ ni ò bá tún ṣẹlẹ̀ ń bẹ̀. Wọ́n dẹ̀ ṣàdúrà pé lágbára Ọlọ́run pé bẹ́ẹ̀ ṣe ń ba lọ ìpé gbogbo àwọn tó bá fẹ́ ṣì yín lọ́nà Ọlọ́run níjẹ́ kán dọ́dọ̀ yín. Ẹ̀wọ́n ní tó bá kú díẹ̀ kán dọ́dọ̀ yín wọ́n ní tírélà ló máa gbóná. So àwọn àdúrà yẹn pọ̀ mo dẹ̀ fẹ́ fi dá yín lójú pé gbágbágbá ni gbogbo ọ̀dọ́ wà lẹ́yìn. In fact, I've received about 20 calls. Wọ́n ní tẹ́ bá ti dábẹ́kúta kí n pe àwọn tí bá pè wọ́n Ọlọ́run jẹ́ kán jẹ́ lọ́nbílé so mi ì pé anybody. So over to you, sir. Àbájẹ dúró sábà pé gbàtẹ́ mi sọ̀rọ̀ èmi jókòó ẹ̀yìn dúró ẹ̀yìn sọ̀rọ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àdẹ̀dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ PCRC ti gbogbo ìpínlẹ̀ pátápátá ti gbogbo ìpínlẹ̀ Yorùbá lápapọ̀. Ọlọ́run ní jẹ́ kí ẹgbẹ́ náà bàjẹ́. Ọlọ́run bá tí ó gbé síbẹ̀ fún wa bàbá wa Ọlọ́run ní mú ipò mẹ́. Ọlọ́run dẹ̀ máa bá a dúró tì àdúpẹ́ gan mo dúpẹ́ gbogbo ọmọ Yorùbá dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín gẹ́gẹ́ bí àdúró tì tí náà because ọlọ́mọ balẹ̀ Yorùbá jẹ́ ilẹ̀ Yorùbá ó múmú ní àyà tèmi púpọ̀ torí pé mo kọlà Yorùbá dẹ̀ ní tí ìdìbò bá bàjẹ́ tán oníjì ló máa ń dà owó tó kàn mí jùjù gan ní ilẹ̀ Yorùbá àwa nation Yorùbá ni wá and it affects all they were very very important because àwọn bàbá wa àwọn ni wọ́n tà wá débi tá a dé àwọn bàbá wa àwọn ni wọ́n tà wá débi tá a dé àwọn olóṣèlú wa àwọn náà tà wá àwọn náà tà wá fún àwọn Fúlàní ajínigbé tá a sọ ń pa wọn yìí ẹni láti sòdodo fúnra wa àwọn kan tà wá tán agbára wọn ká mọ́ wọn lẹ́nu mọ́ ẹni pé gbogbo àyè gba àwọn Fúlàní ìdébi pé tó bá gbé yẹn tán wọ́n á máa bá sùn wọ́n á dẹ̀ tó máa fídíò ẹ̀ with confidence wọ́n máa dún yẹn bí ẹran wọ́n á tún máa fídíò ẹ̀ wọ́n yẹn wá jẹ wọ́n dẹ̀ tó fi hàn wá pé àgọ̀ wọ́n yẹn Yorùbá jẹ wọ́n dẹ̀ tó fi hàn Yorùbá pé ọ̀tẹ̀ ni wá lórí láìtì wá lórí ilẹ̀ bàbá wa á dẹ̀ sùn à ń narún àbílí pé kò sí kankan so gbà tó wá dìgbà tó bá tẹ́kọ̀ falẹ̀ gbogbo ilẹ̀ bàbá lọ́wọ́ ká tó gbéra ká dìde ni dáàbò àlàmù sọ pé enough is enough ọlọ́mọ ti kílẹ̀ Yorùbá wà jẹ́ iṣẹ́ tá à ń ṣe yìí kì í ṣiṣẹ́ Sunday Igboho nìkan iṣẹ́ gbogbo wa ni láti tara wa jí ká béèrè fún right wa ká dẹ̀ mọ́ fi àyè gba àwọn olóṣèlú kan wọnú wa kán ba program yìí jẹ́ gbogbo ẹni tó bá fẹ́ ba ètò yìí jẹ́ Ọlọ́run balẹ̀ àtọ̀nà ẹ̀jẹ̀ torí pé àwọn olóṣèlú wa eré 2023 làwọn ń sá wọn sáré àlàáfíà tiwa ká dẹ̀ dúpẹ́ lọ gómìnà ìpínlẹ̀ Ògùn fún tán ṣe yìí wọ́n proud wọ́n fi hàn yí pé àwọn nífẹ̀ẹ́ àwọn táwọn ń ṣe gómìnà lé lórí because tí wọ́n bá nífẹ̀ẹ́ àwọn tó ń ṣe gómìnà lé lórí wọn ò ní sọ yí pé kódà ìwọ yàtọ̀ fún Sunday Igboho anybody tó bá mọ̀ láti ní agbára láti support Sunday Igboho láti bá wọn lé gbogbo àwọn Fúlàní ajínigbé apani tó ń ṣe jàǹbá ní ìpínlẹ̀ Ògùn àwọn welcome everybody láti wá fún àwọn family àwọn ní àlàáfíà irú gómìnà tá à ń fẹ́ nìyẹn náà irú àwọn tá à ń fẹ́ lólórí wa nìyẹn irú àwọn gómìnà tá à ń fẹ́ nìyẹn because ó wò ó pé táwọn bá ní ká dá kíní dájọba àwọn ọ̀nà tí kíní yẹn ń gbà ó ti ń pọ̀ jù so a lè dá dọ́lọ́pàá a ní láti support wọn láti ràn wọ́n lọ́wọ́ so fún di èyí Ọlọ́run ní jẹ́ pé ìpínlẹ̀ wa abẹ́ ilẹ̀ Yorùbá ó bàjẹ́ lápapọ̀ Ọlọ́run dẹ̀ ní balẹ̀ àtọ̀nà wa jẹ́ mo fẹ́ kí gbogbo ọmọ Yorùbá ká ṣera wa lọ́kàn ìyà tí ń jẹ Yorùbá ti pọ̀ jù ìyà tí ń jẹ wá ti pọ̀ jù ẹ jẹ́ ká ronú ká jẹ́ kó rí wa pé o ibi tẹ́mi bá dé yìí èmi Sunday Adéyẹmọ aka Sunday Igboho Ọlọ́run lẹ́yìn Ọlọ́run tó lẹ́mí mi bẹ̀rù ẹni kankan á gbé á mú oúnjẹ òtí ẹ̀ ń dẹ́rù bàmá mi ò ń bẹ̀rù ìwọ tí ìjọba Nàìjíríà bá gbé mi sí wọ́n tó fún mi ráǹkì ni wọ́n fún mi lórúkọ ní náà torí orí ráìtì mi mò ń jà fún mi ì lè lájú mi lẹ̀ kẹmọ kidnap àwọn fámìlì mi kẹmọ pa wọn gbogbo àwọn tí ń bẹ lábúrò ní olè wálé ẹrù bà wọn. Igboho sàmà bàṣẹrẹ lọ ìṣẹ̀lẹ̀ ọmọ ẹrù tó fẹ́ bà mí so ebi ò bẹ̀rù ẹni sọ̀rọ̀ fún èyí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run
adé dúpẹ́ lọ́wọ́ yìí tẹ́ jẹ́ president wa ọlọ́run ní jẹ́ kí ló yọ bàjẹ́ ọlọ́run ní balẹ̀ àtọ̀nà ẹ̀ náà jẹ́ so akẹ́fẹ́ kọjá pé gbogbo àwọn bàbá wa tó ń bẹ̀rù ẹ jẹ́ kí wọ́n sọ̀rọ̀ sókè afẹ́ káwọn bàbá wa sọ̀rọ̀ sókè tó lẹ́rù ń bá àwọn bàbá yẹn ni o àwọn ẹ̀mọ́ gbọ́dọ̀ àwọn Fúlàní ajínigbé yẹn ti ò dá bẹ̀rù ń bà wọ́n wò lè sọ̀rọ̀ kọ̀dọ̀ ẹ kó rí bẹ́ẹ̀ ọ bẹ́ẹ̀ ta kọ́ sọ̀rọ̀ kọ́ sòdodo ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá rẹ̀ lè sọ̀rọ̀ báwọn bàbá ò lè sọ̀rọ̀ àwa máa gbẹnu àwọn bàbá wa sí kí ni o. àwa sọ̀rọ̀ sókè. torí pé àwọn olóṣèlú wa wọ́n ti kó àwọn ọba wa ní papámọ́ra débi pé wọn ò jẹ́ nǹkan kan ẹ̀rù ń bá wọn yọ wọn nípò àwọn bàbá ò lè pàṣẹ mọ́ ẹ̀rù ń bà wọ́n so bẹ́rù bá ń bà wọ́n a jẹ́ káwọn bàbá mọ̀ pé wọ́n ní àwọn ọmọ tó lè sọ̀rọ̀ so fún dèyí ọlọ́run bá dúró tì ọlọ́run ló jẹ́ kẹ́ kú fún wa. ẹ̀jẹ̀ yàgùn fọ́tò jàgbọ́. Ẹrù bàbá yẹn wí o. ìyá ilé ìlọ́kọ́lá àwa jókòó bí àti ètò ẹ̀rù pẹ̀lú máa wà. ọkì sà ẹ jẹ́ ká kọ́ ilé ìyá.